tọ́wọ́ bá ti dàgbà débi pé ǹjẹ́ gbogbo wọn lálẹ́ ní kí wọ́n há Qur'an method tá a fi há Qur'an láyé ìsìn èmi ò lè sọ pé ká má lò bẹ́ẹ̀ mọ́ àmọ́ báwọn sàbí ṣe há Qur'an nìkan nìyẹn mi ò lè sọ bẹ́ẹ̀ kí nìdí ni pé ìmọ̀ ti rí bákan ní ìsìn débi pé ọmọ tí o bá ti parí Qur'an níbi ọmọ ọdún mẹ́wàá bí kò ń waste time ni wọ́n kà kún àmọ́ mọ́ gbé sọ́kàn bẹ́ẹ̀ ń tiẹ̀ o ó ti fẹ́ di competition láàrin àwọn èèyàn at 10 ọmọ mi ti parí Qur'an kí ló fẹ́ fi ṣe kí ló sọ fún wa fún gan torí pé wọ́n gan ló invite ojú gan sínú inú ilé rẹ̀ so oníkálukú àwọn mìíràn máa wo bíi pé failure ló ń pọ́ ọmọ wọn pé mẹ́wàá kò tí ì akọ̀rọ̀ ni ọmọ rẹ̀ lè padà wá dáa jùlọ bẹ́ẹ̀ ni ẹlòmíín ṣe tẹ́rìbíyà ọmọ tiẹ̀ nípa iman nípa taqwa Allah nípa salat den Qur'an gẹ́gẹ́ bí hadith Anas sọ kunna nata'allamu al-iman qabla al-Qur'an fazidna imanan bil-Qur'an ẹ kà máa kọ́ àkọ́kọ́ kọ́ iman ká tó kọ́ Qur'an ọlọ́run wa lé wa kún níbi imani wa pẹ̀lú Qur'an ta kọ́ ṣùgbọ́n ní ìsìn ẹ̀fẹ́ kọ́ ọmọ kan ṣe ó débi àwọn boarding schools tá a mọ́ ọmọ lọ ọmọbìnrin gbogbo tó bá wù tó fẹ́ kọ́ nínú Qur'an mo fọ́ ọlọ́run bá bẹ̀ ọ́ gbogbo tó bá wù tó bá fẹ́ kọ́ Qur'an lọ fẹ́ obìnrin tó mọ Qur'an mọ́kàn yọ ọmọbìnrin nínú ilé pé kó lọ há Qur'an níbi kan gbogbo tó wà kò fẹ́ kọ́ hifzu Qur'an ó ní ìdí ẹ o but ó ní ìdí àwọn nǹkan míì ju hifzu gbàmí yẹ o kì í ṣe pé ó ní ìdí ẹ ju Qur'an lọ ju hifzu lọ kì í ṣe gbogbo sọ̀hábà ló há Qur'an náà but ọmọ tó nídìí a lot of training ó kàn lọ há Qur'an ó sì dé tó lọ bọ́dì mi ó parí junior secondary school kò mọ nada and this is a very important aspect of our life nígbà tí ó máa ń gbélé ayé tán especially as African. Now kò mọ béèyàn ṣe bọ́kọ̀ sọ̀rọ̀ because mathematics ló ṣe nínú numerical analysis wọn ìkọ́ yẹn pé so nínú numerical analysis wọn á ní so téèyàn tó kọ́ bá ti wá dé ṣé Simpson rule ni ó kọ́ ni àbí ṣé yẹn ni ó kọ́ kò lè kọ́ nìyẹn ó yẹ ká ti mọ̀ pé kò ní kọ́ so ó ní ìdí parent ẹ̀ àwọn ẹ̀kọ́ kan wà láwọn school kan I think bẹ́ẹ̀ in Ireland also bẹ́ẹ̀ bí 6 or 7 years ago àwọn ní wọ́n ní best educational system jù mo ti gbàgbé orúkọ country náà nìsín àwọn náà ní jù wọ́n sì ní lọ́dọ̀ wọn ọmọ ò ní wọ school àgbà tó wá tó pé 7 ṣé kò wá kẹ́kọ̀ọ́ lé àwọn bí ààrẹ ṣe ń ṣe bí bàbá rẹ̀ ṣe ń ṣe tí ń kọ́ yẹn kọ́ ńláńláńláńlá ní madrasatul haya ní ń kọ́ yẹn mo fẹ́ mú ọmọ mi lọ sí school sí Quran school nígbà tí mo kọ́kọ́ bí ọmọ Khadeejah Hafidhohullah ta'ala mo fẹ́ mú lọ sí school Quran school pé a lọ ha Quran ní Quran school mo wá pè Sheikh Najibin wá ní mọ̀mọ̀ lọ mo dúpẹ́ fọ́lọ́run pé mo tẹ̀lé mọ̀ràn náà yes mọ̀mọ̀ lọ because ó ní ẹ̀kọ́ tó yẹ kó kọ́ nínú ilé ìwọ̀n bá tẹ́ bá lè lọ kó dé ò bẹ́tà ní ìsọpójí èèwọ̀ pátápátá o because comparatively tẹ́ bá compare ilé ẹlòmíì síbi tó ti fẹ́ lọ wá Kùránì kó lọ wá Kùránì bí àlìjẹ́nà àti nani ilé ẹlòmíì ìwọ́n tó fẹ́ àwọn tó yẹ pé kì í borí kì í bo ara gbogbo tí ń gbé lọ́mọ lọ́wọ́ páàdì ni yá tètè mú ọmọ lọ bí tí ó ti ibẹ̀ yẹn sì pè Ọlọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa.